Hey everyone, welcome back to your channel, Forgotten African Chronicles. Do you find yourself constantly clarifying what you meant to say? Do misunderstanding and miscommunication hold you back from achieving your goals? In this video, we'll analyze the story behind an African proverb related to communication and how it can affect one positively or negatively. This video is a mix of English and Yoruba language, with captions to guide you every step of the way. Let's dive in. Òwe tá ó máa gbéyẹ̀wò lénìí ni àìsọ̀rọ̀ yán rọ̀ ló pa ilé ìpè àkọ́kọ́ tó ní igbá wúwo ju àwo lọ. Kí ni ìtumọ̀ òwe yìí? Ta ni ilé ìpè àkọ́kọ́? Àti pé báwo la ṣe ń lo òwe yìí gan-an? Ẹ wá nǹkan fìdílé nígbà táwọn máa yànnàná òwe yìí. Ẹ ṣé, ẹ máa bá wa kálọ. Òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá. A calabash is a tropical African tree that bears a large, hard-shell, globose fruit. When it is fresh, the fruit has a light green smooth skin and a white flesh. It can either be harvested young to be consumed as vegetables or harvested mature to be dried and used as an utensil or container. Dry calabash has a small weight mass, but freshly plucked calabash can weigh up to 3 to 4 kilograms depending on the size. However, glass plates are made from a combination of natural materials that are melted at high temperatures, including sand, soda ash, limestone, clarifying agents, coloring agents, and glimmering agents. The process of making glass involves heating the raw materials until they melt and then rapidly cooling them to prevent crystals from forming. The combination of these raw materials makes the glass strong and heavy. Ẹ̀yà Nupe, tí àwọn ará Yorùbá máa ń pè ní ará Tápà, jẹ́ ẹ̀yà tó tẹ̀dó sí àárín gbùngbùn àríwá ìlú wa Nàìjíríà. A lè rí àwọn ará Tápà ní ìjọba ìpínlẹ̀ Niger, ìjọba ìpínlẹ̀ Kwara, ìjọba ìpínlẹ̀ Kogi àti pẹ̀lú olú orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìlú Àbújá. Iṣẹ́ tí àwọn ará Tápà yàn láàyò ni aṣọ wíwun, gbígbẹ́ igi lére, iṣẹ́ ọ̀gbìn àti òwò ṣíṣe. Orúkọ oyè ọba àwọn Tápà ni Ẹ̀tù Nupe, tí àwọn ará Yorùbá máa ń pè ní Eléǹpé. Wọ́n ti ń jọba nílùú Nupe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n ọba tí àwọn ará Nupe ò lè gbàgbé ni ọba wọn tó kọ́kọ́ jẹ. Ọba àwọn ará Tápà, Eléǹpé àkọ́kọ́ jẹ́ ọba alágbára. Ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tí kò sí ẹnìkan tó lè fi ọwọ́ pa idà rẹ̀ lójú. Ọba yìí jẹ́ ẹnìkan tó ṣe wípé kì í gbàmọ̀ràn, kì í gbọ́ tẹnìkan mọ́ tiẹ̀. Ó sì tún jẹ́ ẹni tí máa ń jàyàn lọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn ìjòyè rẹ̀ ló mọ ìwà ọba yìí o. Gbogbo wọn a sì máa pẹ́ kí wọ́n má bàa kọlu ìbínú ọba. Ṣùgbọ́n ẹnìkan ń bẹ ṣá o, olóyè àgòrò, igbákejì ọba. Ó jẹ́ alákíkanjú ènìyàn. Òun àti ọba kì í kó lá rárá. Bí ọba bá ti ń sọ̀rọ̀ tí kò tọ̀nà pẹ̀lú agídí tí kò sì fẹ́ gba àmọ̀ràn, olóyè àgòrò á dúró ní dúró pé ọba ò tọ̀nà. Eléyìí ò sì kí ń dùn mọ́ ọba nínú ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ olóyè àgòrò yìí jẹ́ ohun tí ń ba kábíyèsí nínú jẹ́ púpọ̀. Báwo ni olóyè lásán ṣe máa bá ọba jiyàn? Báwo ni àgòrò yóò ṣe máa fi ọwọ́ pa idà mi lójú? Kábíyèsí bá pinnu pé àfi kí òun mú olóyè àgòrò kúrò lọ́nà kí òun bá lè fi ìrọ̀rùn jọba pẹ́ lórí oyè. Ní ọjọ́ kan, ọba bá dàbí ọgbọ́n. Ó pèrè ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí. Ó ránṣẹ́ sí gbogbo àwọn ìjòyè àti ará ìlú pé kí wọ́n pàdé òun ní ààfin. Ní ìgbà tí gbogbo ìlú ti péjọ, ó ní òun ní ìbéèrè kan. Òun àti olóyè àgòrò ni ó sì gbọ́dọ̀ fi ìdáhùn sí ìbéèrè yìí. Ẹni tí ó bá sì ṣi ìbéèrè náà, pípa ni a ó pa á. Gbogbo ènìyàn bá pa lọ́lọ́. Jìnnìkìnnì bá dé bá gbogbo ìlú. Wọ́n bá pe olóyè àgòrò síwájú. Kábíyèsí bá kọjú sí olórí ẹ̀ṣọ́. Òun tí ẹnu fá wá, àṣẹ mi rèé. Láàárín èmi àti olóyè àgòrò, ẹni tí ó bá ti ṣi ìbéèrè yìí, pípa ni ẹ pa ẹni náà. Àṣẹ mi ni, ẹnikẹ́ni ò sì gbúdọ̀ yí padà. Bẹ́ẹ̀ ni olúwa mi, mo ti gbọ́ olúwa mi. Kábíyèsí bá kọjú sí olóyè àgòrò. Olóyè àgòrò, akíkanjú ọkùnrin mẹ́ta àtàbọ̀. Ìbéèrè tí mo fẹ́ bi ọ̀hún ṣe nǹkan tá à ń yọ àdá sí. Ìbéèrè tó máa gbà ni, nínú igbá àti àwo, èwo ló wúwo jù? Olóyè àgòrò bá mí kanlẹ̀, tí ohun ti ìbẹ̀rù àti ìbòjú ní ara àti ojú rẹ̀. Ó gbójú sókè, ó ń ronú sí ìdáhùn fún ìbéèrè tí kábíyèsí bí.
lẹ́yìn ìṣẹ́jú bíi mẹ́ta tí kábíyèsí àti àwọn ènìyàn ti ń retí ìdáhùn láti ẹnu olóyè àgòrò, kábíyèsí bá sọ̀rọ̀. Olóyè àgòrò, dá wa lóhùn, àròjọ musolókun. Kábíyèsí, àwo ni àwolúwo jù, àwo ni. Gbogbo ààfin bá pa lọ́lọ́. Kábíyèsí bá sọ̀kalẹ̀ lórí àlééfà, ó rìn lọ síwájú olóyè àgòrò. Ó ṣe mí láàánú pé ó ṣe ìbéèrè yìí, olóyè àgòrò. Nufa wá wù kábíyèsí, báwo ló ṣe jẹ́? Ìgbà wo ojú àwo lọ́kẹ̀? Kábíyèsí, ẹ jẹ́ kí wọ́n gbé igbá àti àwo wá ká lè jọ ṣe ìwọ̀n rẹ̀ papọ̀. Olóyè àgòrò bá rán ìkan lára àwọn ọmọ ẹ̀ṣọ́ kábíyèsí láti lọ gbé igbá àti àwo wá. Gẹ́gẹ́ bí ìṣe kábíyèsí, kí àwọn ọmọ ẹ̀ṣọ́ tó gbé igbá àti àwo dé, ó ti bẹ̀rẹ̀ sí ń jiyàn, ó sì tún fi olóyè àgòrò rẹ́rìn. Bí wọ́n ti gbé igbá àti àwo dé, olóyè àgòrò gbé méjèèjì sí ọwọ́ láti ṣe ìwọ̀n rẹ̀. Nígbà tí ó ṣe tán, ó ní, kábíyèsí, inú ẹ gbà, ẹ wò ó, ẹ ṣe ìwọ̀n rẹ̀. Kábíyèsí nawọ́, ó gba igbá àti àwo ní ọwọ́ olóyè àgòrò, òun náà ṣe ìwọ̀n rẹ̀. Ó gbójú sókè, ojú rẹ̀ sì korò. Bí ó ti fẹ́ sọ̀rọ̀ láti ṣàlàyé, olóyè àgòrò pàṣẹ fún Nufa olórí ẹ̀ṣọ́ láti gbé kábíyèsí àti láti ṣe gẹ́gẹ́ bí àṣẹ tí ọba pa. Ààfin bá dàrú, ariwo ńlá bá sọ, ọ̀rọ̀ bá di bó lọ yàgò. Báyìí ni a ṣe pa ilé ìpè àkọ́kọ́ ọba àwọn ará Nupe gẹ́gẹ́ bí àṣẹ tí òun tìkára rẹ̀ ti pa. Àmọ́ kí kábíyèsí tó kú, ó ṣàlàyé ọ̀rọ̀. Ó ní igbá tútù ni òun gbèrò láti sọ wípé ó wúwo ju àwo lọ, ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́, ọba ti pàṣẹ. Ọ̀rọ̀ rẹ o, ẹ̀yin ará wa. Fún gbogbo ẹni tó ń gbẹ́ kòtò ìkà, ẹ bá má jẹ́ ká gbẹ́ jìn, torí a ò mẹ́ni tí yóò kó sí. Bí a bá ń sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa yànnàná ọ̀rọ̀ pẹ̀lú àlàyé kíkún, kí a má ba ṣì wá gbọ́, kí a má ba dàbí kábíyèsí ilé ìpè àkọ́kọ́ tó ní igbá wíwo ju àwo lọ. Hey guys, so the reason I decided to do this adage was because I found out that some people are reluctant and not willing to subscribe to my channel. When I asked a friend, Olufobi, why he hasn't subscribed to my channel, he said he doesn't have money to subscribe. What? I was surprised and I couldn't help but laugh. You see, the word subscribe closely means payment for service in Nigeria. So for example, subscription for data, subscription for cable TV, and subscription for membership, and many more. So unlike other social media platforms that uses follow or add as friends, YouTube uses the word subscribe for you to connect with someone. It doesn't really mean that you're making any financial commitments if you're subscribing. However, what it means is that I like this person's content and I would like to be part of this community. So now that you know subscribing to my channel doesn't take away money from your account, what are you waiting for? Go ahead and subscribe and put on the notification icon so you can know when I drop my next video. Till we meet again, always speak plainly because it aids easier communication. Bye.